Káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú ìyálẹ̀ta gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ mi. Mo fẹ́ sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń jà ròhìnròhìn lórí ayélujára lórí àwọn tí Ṣèyí Mákindé fi jẹ ọba ní on the 13 February, which is ọjọ́, is it not Friday ni. So nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, èmi ò fẹ́ ká rí ká máa gbà bí ẹni gbagba ọtí rárá o. Ṣe rí gbogbo nǹkan tí ẹ ń rí tí ó ń play lónìí, ó ti wà nílẹ̀ tipẹ́. Àwọn ará Ọ̀yọ́, àwọn kọ̀ọ̀kan tán wà nínú Ọ̀yọ́ tán jẹ́ àgbààgbà, wọ́n mọ̀ nípa gbogbo kinní yìí, àbòsí ni wọ́n fi sí i. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká yọ àbòsí kúrò, ká dẹ̀ yọ gbogbo sentiment kúrò nínú ọ̀rọ̀. Nípa pé wọ́n fẹ́ fi Alága Ọ̀já jẹ ọba. Alága Ọ̀já lórí ilẹ̀ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n tó gba àwọn Ọ̀yọ́ Àtìbà mọ́ra, ọba ni wọ́n lórí ilẹ̀ wọn. Ẹ gbọ́ orúkọ tí wọ́n ń pè wọ́n, Alága Ọ̀já of Ọ̀já. Orúkọ ìlú tí àwọn Ọ̀yọ́ sọ di Ọ̀yọ́ lénìí, Àgọ́ Ọ̀já ni. Àwọn Alága Ọ̀já ló ní ilẹ̀ wọn. Wọ́n dẹ̀ ń dé adé ṣẹ́ṣẹ́ fún lórí ilẹ̀ wọn. Nínú fídíò yìí, ẹ máa rí ibi tí bàbá yẹn ti padà wá lọ dé adé ṣẹ́ṣẹ́ fún láfítà tó gba adé tán, tí wọ́n fi adé ti ọ̀dọ̀ Ṣèyí Mákindé ṣe symbol of crown. Torí mo rí táwọn kan sọ pé adé páálí ni wọ́n dé wọn. Symbol of crown. Wọ́n ṣẹ̀ wá lọ gbé adé wọn gangan tí ìran àwọn bàbá wọn máa ń dé, adé ṣẹ́ṣẹ́ fún, tó jẹ́ original adé ilẹ̀ Yorùbá. Original adé àwọn ọmọ kóòtù òjìbí. Ìyẹn ni adé àwọn bàbá mi Sunday Májàsọ́lá Ìgbòho. Tí gbogbo abáwádé wá rí adé tí bàbá yẹn padà dé sórí, a rí wípé adé ṣẹ́ṣẹ́ fún ni, kì í ṣe adé pálí. Kò dẹ̀ nílò láti ṣẹ̀ lọ gba adé yẹn ní ọwọ́ anybody. Adé tí àwọn ìran bàbá wọn ti ń dé ni, adé tí wọ́n ti ní nínú ilé ni. Kí ló dé tẹ̀yin ọmọ Ọ̀yọ́ àtẹ̀yin àgbààgbà kan wà láti máa manipulate àwọn èèyàn? Kí ló tẹ́ like kẹ́ máa manipulate gbogbo history? History wa, ìtàn wa nìtàn wa máa jẹ́. Tí nǹkan ò bá yé yín, nǹkan tí Lámídì Adéyẹmí àná tó ṣe é lẹ̀, òun lẹ̀ ń rí yẹn. Adéyẹmí Lámídì àná tó lọ, tá a bá ń sọ fún yín pé bàbá yẹn ba nǹkan jẹ́, bàbá yẹn dojú ilẹ̀ Yorùbá rú, ó da lúrú pọ̀ mọ́ sàpà, ó farun wájú pọ̀ mọ́ tìpàkọ́. Wọn ò fi lẹ́gẹ́sì tó dálẹ̀ rárá. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́, ẹ embrace Alága Ọ̀já, ẹ accept wọn. Tẹ́ ẹ bá accept wọn, ẹ lè máa bá láńlọ́ọ̀dù yín jà, àwọn náà nílẹ̀ tẹ́ wà lórí ẹ̀. Ẹ má fojú olóore gúngi. Bàbá Lámídì fojú olóore àná gúngi. Ẹni tó ṣe yín lóore nìyẹn nígbà tí ò síbi tẹ́ fẹ́ lọ mọ́, tí ò síbi tẹ́ fẹ́ dé sí. Ẹ ti wá jọ dì kan, ẹ ti jọ di ọmọ ìyá, ẹ ti jọ di ẹyọ kan. Látijọ́ tẹ́ ti ń pera yín lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ Àtìbà, àwọn náà bá yín jórúkọ yẹn. Wọn ò sọ pé ẹ ṣe jẹ́ pé kẹ́ ẹ gbọ́dọ̀ jórúkọ yẹn lórí ilẹ̀ àwọn. Kí wá ló dé? Ẹ wá ní kí ògo tiwọn náà má tàn. Ẹ lè sọ pé ògo tiwọn náà má tàn. Ẹ jẹ́ káwọn ọmọ Alága Ọ̀já of Àjá, káwọn náà kọ́ jẹ nínú àǹfààní ògo ilẹ̀ bàbá wọn tẹ́yìn wá ń bá wọn pín lò. Àti pàápàá ilẹ̀ Àgọ́ Ọ̀já, mo gbọ́ tí Àjàǹbàdàn tó ń béèrè question pé báwo ni wọ́n ṣe wá máa ṣe báyìí? Ṣé tí Ṣèyí Mákindé bá ti lọ tán, ṣé oyè tí wọ́n jẹ só ti tán nù? Sọ̀rọ̀ nìyẹn àbí ìsọlẹ́nu? Ọ̀rọ̀ rírùn ló sọ lẹ́nu Àjàǹbàdàn, torí mo mọ̀ pé o gbó lẹ́nu, o dẹ̀ mọ̀rọ̀ sọ. Ṣùgbọ́n èyí tó wí jáde yẹn, ọ̀rọ̀ yẹn ò ń sọ̀rọ̀ gidi lẹ́nu. O ti ní ká má bu ẹ pé o béèrè ni, pé kò yí ẹ. Ìdí tí mi ò fi ní lo èdè èébú àbí èdè àlùfàǹṣá fún ẹ rárá nìyẹn. Ìbéèrè tèmi náà wá tì sẹ́yìn ọmọ Ọ̀yọ́ lénìí, torí mo rí pé ẹ share fídíò yẹn massively. Òun ni wípé, ṣé títẹ́nà Ṣèyí bá ti tán, ṣé tẹ́nà Ọ̀wọ́ Adé ti tán lórí ìtẹ́?
nítorí Ọ̀yọ́mèsì kọ́ ló fà á lẹ̀, gbogbo Ọ̀yọ́ sì kọ́ ló fà á kalẹ̀. Ṣèyí ló mú wá tó sì lọ gbé ọ̀pá àṣẹ fún un àti sàtífíkẹ́ẹ̀tì nínú sẹkítẹ́ríàtì ẹ̀. Àwọn bàbá tó joyè yìí oyè wọn ó authentic ju ti Ọwọ́adé lọ. Kí ló dé tí sọ pé wà authentic ni pé orí ilẹ̀ wọn, ìlú wọn, lórí ilẹ̀ baba ńlá wọn ni wọ́n ti wá gbé ọ̀pá àṣẹ àti adé, ni wọ́n ti confam wọn pé yes you are a king, tí gbogbo òlú dẹ̀ ń jó tí wọ́n ń yọ̀, táwọn èèyàn wọn dunnú, tí wọ́n gbà wọ́n tọwọ́ tẹsẹ̀. Yàtọ̀ sí Ọwọ́adé tẹ́nìkan ò rí rí, tẹ́nìkan ò mọ̀ rí, tó dédé gbé ọ̀pá àṣẹ wọ̀lú àti sàtífíkẹ́ẹ̀tì tó lọ gbà ní secretariat. Ṣé tí wá rí pé àwọn bàbá tó joyè lénìí oyè wọn wà authentic ju ti Ọwọ́adé lọ. Mo wá béèrè lọ́wọ́ yín gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ àti Àjàǹbàdàn pé ṣé tí Ṣèyí Mákindé bá ti ń lọ báyìí tó ti ń kó gbáńlẹ̀, ṣé oyè tí Ọwọ́adé tó fi jẹ náà ṣé oyè yẹn ti kó gbáńlẹ̀? Tó bá ti wá lè mú oyè Ọwọ́adé tí ò ṣe temporary tí ò kó gbáńlẹ̀, oyè àwọn tó fi jẹ lénìí náà ò lè kó gbáńlẹ̀. Kò ṣeé ṣe. Ọba òkín expire. Tí ọba bá máa expire, a jẹ́ pé tí ọba bá ti lọ́dún 4 tán, gbogbo ọba tó bá install lásìkò ẹ̀ wọ́n gbọ́dọ̀ yọ wọ́n kúrò kó tún fi tẹlòmíì sí tẹlòmíì bá dé. Is that what you are saying or what? I don't understand your question. But the question tó béèrè bí mo ṣe ní understanding ẹ̀ ni mo ṣe ń dá ẹ lóhùn yẹn. Ó wá ní orúkọ wo náà máa jẹ́? Wọ́n ti ń jẹ́ orúkọ onísàmù of empire, Ọ̀yọ́ empire. Ẹ̀yin Ọ̀yọ́ Àtìbà nìyín, ẹ̀ ń ṣe Ọ̀yọ́ empire. Àwọn Sàmù, àwọn ìran wọn, àwọn ìran Ọ̀yọ́mèsì, àwọn gangan ni wọ́n bá Ọ̀yọ́ empire láti Kàtúngà rìnrìn àjò. Àwọn baba ńlá tiwọn ni wọ́n ní Kàtúngà gangan. Ọ̀yọ́ Àtìbà láàrin Ọláewu àti Àtìbà ni Ọ̀yọ́ Àtìbà eléyìí tí wọ́n ṣe found ló wà. Ọ̀yọ́ Àtìbà yìí ò lágbára tó Ọ̀yọ́ Kàtúngà, kò dẹ̀ lágbára tó Ọ̀yọ́ empire, nítorí Ọ̀yọ́ tó wà nílẹ̀ láàrin fámìlì méjì péré ni, ìdílé méjì péré lélẹ́yìí wà, kò síbi kankan tó ti gbà tán mọ́ Ọ̀rànyàn. Ṣùgbọ́n Ọ̀rànyàn ló fọ́ǹdì Kàtúngà, right? Àwọn bàbá Sàmù, àwọn Ọ̀yọ́mèsì yìí tí wọ́n láwọn jẹ olóyè Sàmù of Ọ̀yọ́ empire, tó o béèrè pé orúkọ wo ló fẹ́ máa jẹ́ Ọ̀yọ́ empire, ẹ̀yin jẹ́ Ọ̀yọ́ Àtìbà. Ṣé o ti rí pé yàtọ̀ wà ńbẹ̀? Ṣé o rí pé yàtọ̀ wà ńbẹ̀? Nígbà tí ẹ máa tún wá ba gbogbo ẹ̀ jẹ́, ẹ̀yin ò jí ògo Ọ̀yọ́ empire yẹn, ẹ̀yin ò jí ògo àwọn tán ti lọ tán lè máa fi máa rántí wọn, tán máa fi máa rántí history Ọ̀yọ́ empire. Níṣẹ́ lẹ́ lọ fò gẹ̀rẹ̀ tẹ́ ẹ lọ kọ́lé Oòduà tí ò kàn yín lọ́wọ́ tí ò kàn yín lẹ́sẹ̀. Oòduà tí ò mọ̀ yín rí, tí ò délùú yín rí, tí ò tiẹ̀ ní kankan bá yín ṣe, tí ò bá yín tán bì kankan. Ṣé lẹ́kàn ń dá wàhálà lẹ̀ síra yín lọ́rùn? Ilé Oòduà tẹ́ ẹ lọ kọ́ síbẹ̀ yẹn gan, ó lè kó àdánwò bá ìlú yẹn, nítorí pé èèwọ̀ lẹ fún ilẹ̀ yẹn jẹ. Ẹ fún ilẹ̀ yẹn léèwọ̀ jẹ. Kò sí nǹkan kan tí Oòduà ní ṣe pẹ̀lú Ọ̀yọ́ Àtìbà, wọn mọ̀ rárá rí, wọn bá kankan ṣe papọ̀. Nítorí ìdí èyí èmi á gbà yín nímọ̀ràn, ìmọ̀ràn tí máa fún yín leléyìí, torí gbogbo ìmọ̀ràn tá a ti fún yín náà kò sí tẹ ẹgbà ńbẹ̀, òun ló kábùkù bá Ọ̀yọ́ lénìí, òun ló kábùkù bá Ọ̀wọ́adé débi tó bá dé lénìí, àtàwọn olórí kórí tí wọ́n so mọ́, tí wọ́n fún nímọ̀ràn òṣì, tí wọ́n pàtàn òfò tá a dẹ̀ ń pariwo fún yín. Ká ló pé ẹ ti gba ìmọ̀ràn wa ní ọ̀rọ̀ yìí ò bá ti má débi tó dé dúró yìí. So ìmọ̀ràn mi wá fún Ọwọ́adé ẹlẹ́wù ẹtù lénìí, òun ni wípé kó pa kítí mọ́lẹ̀, kó fa gbogbo àwọn tí wọ́n fi joyè mọ́ra, nítorí ègbìnrìn ọ̀tẹ̀ bá a ṣe ń pàkan nìkan rú. Àwọn kan máa ní á fojú wọn já, ní tá a ṣe fún wọn, ó sì ń tẹ́ ṣe fún wọn, wọ́n ti joyè oyè ìdílé tí wọ́n ní, oyè ìran wọn náà jẹ́, wọ́n lè mọ̀ pé ó tọ́ sáwọn ni, ó dẹ̀ ti wà ńlẹ̀ tipẹ́. Bàbá Lámídì Adéyẹmí òun ló blọọkì gbogbo ẹ̀, ó pẹ̀lú nǹkan tó fi yọ Ládọjà kúrò lórí oyè. Ọ̀rọ̀ ọjọ́ míì ni, tí n bá padà wá màá wá ṣàlàyé ẹ̀ fún yín. Ọ̀rọ̀ ọjọ́ míì ni, nítorí pé Ládọjà, bàbá wa Adéwọ̀lú Ládọjà tán dọba ìlú Ìbàdàn lénìí, nígbà tán wà ní ipò gómìnà, wọ́n rí ìwé yẹn wípé ó yẹ káwọn pípù yìí jọba. Ládọjà, ìgbésẹ̀ yẹn ni Ládọjà gbé
bàbá wa Adéwọ̀lú Ládọjà ìgbésẹ̀ yẹn ni wọ́n gbé ìwé tó ń bá lórí tébù wọn yẹn náà pé ìwé yìí iṣẹ́ ti wà lórí ẹ̀ tán ti ń ṣe lọ ǹjẹ́ káwọn dẹ̀ yanjú ẹ̀ káwọn parí ẹ̀ bàbá Aláàfin Adéyẹmí àná tó gbéṣẹ̀ ló bá fọ́n mú ó di ilé ẹjọ́ orí ẹjọ́ yẹn náà wà ní kóòtù tó dẹ̀ mọ̀ wípé Adéyẹmí dẹ̀ mọ̀ wípé Ládọjà acting governor ni tó dẹ̀ lè ṣe anything lé lórí ìdí nìyẹn tó fi lọ fọwọ́sowọ́ papọ̀ pẹ̀lú Ọbásanjọ́ Àrẹ̀mú Ọbásanjọ́ ló wà ní president nígbà yẹn náà bá bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ náà bẹ̀rẹ̀ sí kóná ọ̀tẹ̀ bàbá Ọbásanjọ́ náà dẹ̀ ti ní Ládọjà sínú tẹ́lẹ̀ nítorí pé Ládọjà tako third time tí bàbá yẹn ló fẹ́ ṣe third time tí gbogbo àwọn èèyàn dìde against ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn pẹ̀lú nǹkan tí wọ́n fi ní Ládọjà sínú bí gbogbo wọn ṣe fọwọ́sowọ́ papọ̀ nìyẹn pẹ̀lú Adédìbú Aláàfin Màlété gbogbo wọn ṣe fọwọ́sowọ́ papọ̀ nìyẹn ìyí tó jẹ́ kí Lámídì Adéyẹmí àná Aláàfin àná kó kú wá kọwọ́ sí méjèèjì pé gbogbo ọ̀nà tí wọ́n bá máa fi rí Ládọjà yọ kán dáa dáhùn nítorí wípé ó ti rí ìwé tí ó máa fi alágọ̀ ọ̀já jẹ ọba tí ò fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn tá à ń sọ nìyẹn pé gbogbo èyí tá a bá mọ̀ ẹ́ ṣe láyé yìí ẹ jẹ́ ká ṣe rere ẹ jẹ́ ká ṣe dáadáa nítorí tá a bá sí ń bẹ̀ mọ́ tá a bá ṣe é lẹ̀ láyé máa sọ nípa wa kò sẹ́ni tó máa sọ̀rọ̀ bàbá Adédìbú àbí tá máa sọ̀rọ̀ Ládọjà tàbí tá máa sọ̀rọ̀ Adéyẹmí Aláàfin tó máa sọ dáadáa nítorí pé ipa tí wọ́n kó ń gbà náà ipa tí ò dáa ni torí ẹ̀ lèmi fi ń bẹ Ọ̀wọ̀ Adé lẹ́nìí pẹ̀lú ìmọ̀ràn tí mò ń fún lẹ́nìí òun ni pé kó lọ ṣe àṣepọ̀ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n fi jọba kó wá wọn rí kó ṣèpàdé àlàáfíà pẹ̀lú wọn kẹ́ ẹ túlù yín tò Ọ̀yọ́ náà ní láti develop Ọ̀yọ́ ò lè wà lójú kan development ni wọ́n mú wá fún yín Èkó ọba pọ̀ lẹ́kọ̀ọ́ ọba pọ̀ Ọ̀fẹ́ ọba pọ̀ káàkiri ìlú Ọ̀yọ́ kì í ṣe akéré lóòótọ́ ó kéré ṣùgbọ́n tẹ́yìn náà bá lọ́ba 10 11 12 Aláàfin ó sì jó lórí gbogbo wọn bó bá tiẹ̀ jẹ́ wípé ó fẹ́ máa gùn wọ́n gàràgàrà nìkan ló kù tí ò bá ti gùn wọ́n gàràgàrà tó ní ẹ̀mí ìtẹríba tó dẹ̀ ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ pẹ̀lú wọn á gbádùn gbogbo àwọn bàbá yẹn tó rágbàlagbà lọ́pọ̀lọpọ̀ wọn ṣùgbọ́n kó wá dúró nídúró pé wọ́n lórí o fẹ́ máa pàṣẹ fún wọn àbó fẹ́ máa fọwọ́ rọ́ wọn sẹ́yìn kò ní ṣeé ṣe kámúrú ẹkùn kámú lájá lọ́wọ́ kò ní ọ̀rọ̀ náà níwọ̀ ṣùgbọ́n tó bá ní ìwà ìrẹ̀lẹ̀ tí ẹ jogún ìkan lára Ọọ̀ni ìrìṣà ó tiẹ̀ jẹ́ ìwà ìrẹ̀lẹ̀ yìí àti àmójúkúrò nìkan jogún ìkan kó wá padà wá rí i pé ìlú Ọ̀yọ́ yẹn máa tùbà ó máa tùṣẹ ọ̀rọ̀ mi ìmọ̀ràn ni mo fún yín o ìmọ̀ràn òde fàjà kò fàjà ó àti pàápàá ọjà ń bàdàn ẹ̀yin ìwọ dàbí pé bẹ́ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ mo rí pé ní làákàyè gbogbo orú àwọn ọmọ tí wọ́n ń ṣe AI ọba tí wọ́n ń bọ́ ọba sí òrìwò tí wọ́n ń bọ́ ọba sí òrìwò mi ò rí ibi tó ti ṣe fídíò tó ti kọ̀ndẹ́mù ẹ̀ so ó ń dùn mọ́ yín nǹkan táwọn ọmọ yẹn ń ṣe tẹ bá wá rẹ́lòmí tó wá fún yín lọ́rọ̀ tó wá dárọ̀ padà tó dárúkọ Aláàfin tó làǹbáṣà Aláàfin ẹ wá bọ́ síta ẹ máa pariwo gbogbo yín ṣé bí ìwọ wà lórí ayélujára ó rí bí wọ́n ṣe ṣe ìwòrìwò ọba Ọ̀yọ́ ọba Ilé-Ifẹ̀ wọ́n ṣe ìwòrìwò ọba Ọlọ́wọ̀ Ọ̀fọ̀wọ̀ láwọn ọmọ Ọ̀yọ́ tá a dẹ̀ mọ èyí tó ń sanwó fún wọn nínú yín tó ń gbéṣẹ́ burúkú lé wọn lọ́wọ́ tán ní kán gbogbo yín ẹ̀yin ẹ sọra yín di blogger ẹ bọ́ta gbogbo yín lẹ ní gúrùpù tẹ̀ tí ń sọ̀rọ̀ gbogbo yín lẹ ní gúrùpù kódà ẹ má jẹ́ ń dárúkọ gbogbo yín lẹ wà nínú gúrùpù yẹn tẹ̀ tí ń ṣèpàdé ọ̀tẹ̀ ń tẹ́ máa ṣẹlẹ̀ lórí ayélujára ń tẹ́ máa lọ sọ tẹ́ máa fà àbí bí Kọ́lá wà ńgbà tẹ́ sọ pé kábíyèsí pé yìí tó pe gbogbo ọmọ Ọ̀yọ́ pé kán padà lẹ́yìn Sunday Igboho pé kán má tẹ̀lé Sunday Igboho mọ́ ẹ ní láti kọ̀rẹ́ẹ̀tì wọn nínú ilé kò sẹ́nì kankan tó ń gbèjà ọba ìtẹ́ wa làwa ń jà fún ó ti yé nítorí pé àní gbà kẹ́ ẹ sórí ìtẹ́ wa di rádaràda ẹ ti ń da ìtàn wa rú ẹ ń pàtàn pa wá láti ilẹ̀ Lárúbáwá nítorí pé ẹ jẹ́ ìsìláàmù ẹ ń pè ẹ ń tà wá síta fún àwọn ẹrú láti sọ wá di ẹrú lórí ilẹ̀ wa ẹ̀yin lẹ ń pera yín ní ẹrú ọmọ aládé làwa ìran Fúlàní kan tàbí ìran Gàmbàrí tàbí ìran Lárúbáwá kan ò tó bẹ́ẹ̀ láti pèrè lọ́mọ aládé àwọn lẹ́rú ọmọ làwa bó láti wá papọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí àlè fojú rẹ̀ wò ó ẹnikẹ́ni tó bá jókòó sórí àpèrè àwọn bàbá wa a máa bọ̀wọ̀ fún
àpèrè wa là ń jà fún o ṣé ọba ìlú ẹ mọ̀ ẹ́ ṣé ọba ìlú ẹ mọ̀ pé ò ń jà fún ẹ gbogbo yẹn àṣé ọ̀rọ̀ ni àwọn ò ní lajú wálẹ̀ kí tàlùbọ́ kò wọ́ manipulation kankan kò sẹ́ni tó lè manipulate àwa tó ti yé yín ẹ ṣàtúnṣe láti ọ̀dọ̀ yín kí wọ́n yé kó àbùkù bá ìtẹ́ Aláàfin ń ṣètẹ́ tó yẹ kán kábùkù bá kán yé kó àbùkù bá ìtẹ́ náà gbogbo àwọn ọmọ tán máa ìkan wà tó máa ń daṣọ òṣìborí báyìí tó máa gbé fọ́tò àwọn bàbá ńlá bàbá kú bàbá ńlá bàbá ẹ̀ á gbé sókè á máa wọ̀n wọ́n lépè á máa sọ̀rọ̀ burúkú lòdì sí wọn ẹ̀ẹ̀rí yẹn bá wí ọmọ Ọ̀yọ́ group ẹ̀ẹ̀rí bá wí Victor ẹ̀ẹ̀rí dádúró Ọ̀yọ́ Dáyárì gbogbo nǹkan kókọ tí gbogbo wọn kọ ẹ̀ẹ̀rí wọn dádúró ẹ ní láti kọ́kọ́ fọnú ilé yín kó mọ́ òkan ní amúkùn ò ẹròkè lẹ́ ń wò ẹ wò sàlẹ̀ ẹ kọ́kọ́ lọ túnú ilé yín ṣe gbogbo àwọn tán ń kọ̀kọ́ kúkọ tán wìwìkúwì láti orí blọ́gà yín káàkiri Ọ̀yọ́ yẹn tẹ́ ẹ bá ti dá wọn dúró kò sí nǹkan táwa náà fẹ́ wí ń bímọ a máa gbẹ́nu wa sọ́run ni ẹ dẹ̀ máa move on bọ́ a lè gbà kí wọ́n máa ju òkò láti ọ̀dọ̀ wọn lọ́hùn káwa wá gbẹ́nu wa lọ́wọ́ so gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn tán gbogbo àwọn blọ́gà Ọ̀yọ́ yẹn Aláàfin dá gbogbo wọn mọ̀ palace náà ti rán wọn ṣẹ́ is that what you are telling us ẹ jọ̀ọ́ ẹ lọ ṣàtúnṣe kẹ́ ẹ kúrò lórí ayélujára jàre.